Ah, èmọ̀dé, èmọ̀rẹ́ o, irú kí leléyìí? Ṣé irú woro ni àbí irú pẹ̀tẹ̀ ní ká pe eléyìí torí Ọlọ́run? Kí tún leléyìí torí Ọlọ́run? Ah, ẹ̀yin lólùfẹ́ mi, ṣé ẹ ti gbọ́? Ìjàmbá burúkú ló mà tún ti ṣẹlẹ̀ nílùú Àbújá o. Ìjàmbá burúkú ló mà ti ṣẹlẹ̀ nílùú Àbújá o. A sì ń sọ ti Ìbàdàn lọ́wọ́. A ò tí ì sọ tán. A sì ń jẹ ti Ìbàdàn lẹ́nu. A ò tí ì jẹkunná. Ìmíì tún ti ṣẹlẹ̀ ní Àbújá o. Tàbújá la tún sì ń sọ lọ́wọ́. Wọ́n máa tún sọ pé kan tún ti ṣẹlẹ̀ ní ṣé Delta àbí Anambra àbí gbogbo náà tún ń pè bẹ̀. Kí ló dé? Kí ló dé ẹ̀yin ìjọba wa? Ṣé rí nǹkan tí poverty dálẹ̀ tó Ọlọ́run? Ìjọba wa, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ṣé rí nǹkan tí poverty dálẹ̀ torí Ọlọ́run? Ṣé rí nǹkan tí poverty dálẹ̀ nítorí Ọlọ́run? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní wọ́n tún ń pín ráìsì l'Àbújá àti kóńgò ẹ̀wà. Kò ń ṣe odindi báàgì ráìsì o, odindi báàgì ráìsì kọ́ o. Wọ́n náà according to wọ́n náà wọ̀n fún wọn ni. Ẹ wo nǹkan táwọn èèyàn lọ gbà tó tún gbọ́jọ́ ọkú ń bẹ̀ náà again. Tí Ìbàdàn la ṣì ń jẹ lẹ́nu tá ò tí ì jẹkúná. Kódà mi ò ní parọ́ fún yín, mo ṣe ẹ̀ṣẹ̀ tó rìlíìsì fídíò lórí ti Ìbàdàn yìí náà ni o. Lórí ti interview Prophet Marcus Tibetan tí mo tún wò pẹ̀lú àṣírí tó tún tú lórí Queen Naomi. Ẹ jọ̀ọ́, ṣé Queen Naomi náà ló tún lọ fa ti Àbújá? Ìyí tó tún ṣẹlẹ̀ l'Àbújá, ṣé Queen Naomi náà ló tún fà? Torí wọ́n ní Queen Naomi ló fi àwọn ọmọ tìbàdàn tó fi wọ́n dájọ́. Ṣé òun náà ló tún lọ fi ti Àbújá? Ṣé òun ló tún lọ fi dájọ́? Ṣé òun ló tún lọ fi ti Bayelsa àbí Port Harcourt àbí Anambra? Yeah, mo ti rántí. Ṣé Queen Naomi náà ló tún lọ fi ti àwọn Anambra? Ṣé òun náà ló tún lọ fi wọ́n dájọ́? Ẹ jọ̀ọ́, ṣé ibi tí ọ̀rọ̀ Nàìjíríà wa ń lọ báyìí? Wàláì, orin tá ń kọ sínsìn ni pé orin kò yé mi mọ́. Orin kò yé mi mọ́. Tẹ́ ẹ bá rí fídíò ti àwọn Àbújá tí mo wò, wọn kì í ṣọmọdé o. Wọn kì í ṣe bí a ti gbà pé ti Ìbàdàn àwọn ọmọ kéékèèké ni. Ṣé tàbújá yìí náà, ṣé àwọn ọmọ kéékèèké tó ní àwọn yìí náà? Àgbàlagbà ni wọ́n o. Àgbàlagbà ni wọ́n, àwọn ìyálé ilé, àwọn ìyàwó ilé, àwọn abilékọ gidi. Àwọn ni o. Àwọn ni wọ́n tó ti gbẹ̀mí mì l'Àbújá báyìí sìn. Ọlọ́run ló tún mọyé wọn. Gbàtà kọ́kọ́ máa gbọ́ wọn náà wọn 10 àtàwọn ọmọ kéékèèké bíi 4 àbí 5. Lẹ́yìn ìgbà yẹn mo tún ti gbọ́ wípé wọ́n ló tún ti jù bẹ́ẹ̀ lọ. Kódà ti Ìbàdàn tá a gbọ́ pé 35, wọ́n ní ti Ìbàdàn gan ti ju 35 lọ báyìí sìn. Wọ́n lọ tún ti detect another àwọn ẹlòmíì tó tún ti kú. Bóyá wọ́n ti ń lọ bí almost bíi 50 something báyìí. 35 dẹ̀ la kà lánàá. Tí Anambra a ò tí ì mọye yẹn. Mo mọ̀ pé news sì máa gbé yẹn náà jáde. Ẹ̀yin ọmọ Nàìjà, ẹ jọ̀ọ́, ta ni ká wá blame báyìí? Ta ni ká blame? Ṣé ìjọba ni ká blame ni? Àbí àwọn aláàánú ará Samaria, àwọn good Samaritan tó rí pé ìyà ń jẹ àwọn èèyàn tó fẹ́ help wọn pé ókè o, kán tẹ̀ lè ṣọdún yìí láyọ̀ àtàlàáfíà, kán lè ṣọdún yìí pẹ̀lú ìdùnnú. Tó bá jẹ́ wípé wọ́n ní tí oúnjẹ bá ti kú nínú ìṣẹ́, òwe àwọn bàbá wa ni o. Òwe àwọn bàbá wa ni wọ́n ní tó oúnjẹ bá ti kú nínú ìṣẹ́, wọ́n ní ìṣẹ́bùṣe. Bá a ṣe gbọ́ nìyẹn. Bóyá nǹkan tí àwọn aláàánú tí wọ́n fẹ́ ṣe nìyẹn pé ọdún ayọ̀ yìí, ọdún tó ń bọ̀ yìí o, káwọn tí ò ní o, káwọn náà lè ṣe nǹkan nínú ilé wọn o. Ṣé àwọn yẹn ni ká tó wá bá wí báyìí? Àbí àwọn tí wọ́n rí oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n fẹ́ lọ gbà á? Torí pé kí ni ẹni ìjà ọba ló ń pe rẹ̀ lọ́kùnrin o. Ẹni ìjà ọba ló ń pe rẹ̀ lọ́kùnrin. Ẹni tó bá ti experience poverty rẹ̀
kò ní bá wọn bú àwọn tó lọ ń gba irú oúnjẹ bẹ́ẹ̀ yẹn tó ra wọn kan wọ́n ti ń bẹnu àtẹ́lu àwọn tó tún lọ ń gba oúnjẹ náà wọ́n ní irú ebi òṣìwò ló ń pa wọ́n irú ìyàwó ló ń jẹ wọ́n fẹ́ lọ nísìn wọ́n ti lọ fi kóńgò ráìsì kan kóńgò ẹ̀wà kan sí wọ́n ti lọ fi gbẹ̀mí ara wọn wọ́n tún ti ń bú wọn ṣé ẹ ti rí pé nílẹ̀ ayé yìí kò sọgbọ́n tẹ́ lè dá kò sí wà tẹ́ lè hù kò sọ́nà tẹ́ lè gbà ẹ lè tayé lọ́rùn ọlọ́run gbọ́ ẹ lè tayé lọ́rùn ẹni tó lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí káwọn tí ò tí ì mọ nǹkan tó tún ti ṣẹlẹ̀ ní Àbújá àti Anambra kán tó tún lè mọ̀ pé irú ì tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ó tún ti ṣẹlẹ̀ ní Àbújá o bẹ́ẹ̀ ó tún ṣẹlẹ̀ ní Anambra lórí wípé wọ́n fẹ́ pín oúnjẹ yìí náà ni ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe Ṣẹlẹ̀ Ilé Global TV ọ̀fẹ́ ní subscription wọn jáwó yín ẹ bá mi subscribe kẹ́lẹ̀ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí ì mọ nǹkan tó tún ṣẹlẹ̀ ní Àbújá kí gbogbo wọn lè jàǹfààní ẹ̀ fáfàní àwọn tí wọn ò tí mọ̀ pé the same thing tó ṣẹlẹ̀ ní Ìbàdàn tó ṣẹlẹ̀ l'Àbújá ó tún ti ṣẹlẹ̀ ní Anambra orin wo la wá ń kọ sí gbẹ̀dú báyìí ta ni ká wá blame báyìí ṣáwọn ìjọba tí wọ́n dá ebílẹ̀ sílùú àwọn ni ká blame ni àbí àwọn aláàánú tó fẹ́ ṣe àwọn èèyàn láàánú tó ti wá ń sọ lẹ́nu báyìí ṣáwọn ni ká blame ni àbí àwọn tẹ́bi ń pa tí wọ́n fẹ́ lọ gba oúnjẹ ṣáwọn ni ká blame 3-1 ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn tí yín hàn sábẹ́ comment section ta ni ká blame torí níbi tọ́rọ̀ gbé dé yìí sìn a ní láti blame èèyàn kan ṣáwọn ìjọba tó ń dá ìbílẹ̀ sílùú ṣáwọn ni ká blame àbáwọn aláàánú ará Samaria tó ń wò pé àwọn lágbára àti ṣe fún àwọn èèyàn jẹ́ káwọn ṣé wọn gbà tí agbára wọn ká ṣáwọn ni ká blame àbí àwọn tẹ́bi ń pa tẹ́lòmí ò tó yẹ pé bẹ́lòmí ṣe gbọ́ yẹn lásán inú ẹ̀ dùn ni pé at least tí n bá tiẹ̀ lè rí eléyìí gbà á tún sustain mi fúngbà díẹ̀ ṣáwọn yẹn ni ká blame ni ọ̀rọ̀ Nàìjíríà yìí ti wá dìbò lọ yàgò ẹ̀yin lólùfẹ́ mi a ò mọ̀ ní nípìn nínú ìṣẹ̀lẹ̀ aburú o aburú kéré ó tóbi gbogbo ojú tó ń wò mí kò ní yà lọ́dẹ̀dẹ̀ ní kọ̀kọ́ agbára Èdùmàrè mo tún gbàládùn alẹ́ kan ṣiṣẹ́ aláburú kéré aburú tóbi gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí kò ní yà lọ́dẹ̀dẹ̀ nìkan ní lágbára Èdùmàrè ẹ ò máa ní kú tọmọtọmọ ẹni lẹ́ni ò máa ní gbà ṣe yín ṣe ọ̀rọ̀ Nàìjíríà yìí ó ti wá dìbò lọ yàgò bóyá kí àwọn ìjọba kúkú stop ẹ̀ bóyá kán stop ẹ̀ kán má jẹ́ káwọn èèyàn ṣe gífèrè mọ́ bóyá kán stop ẹ̀ ẹ̀yin ìjọba á dákẹ́ stop ẹ̀ o bàbá wa Bọ́lá Ahmed Tinubu àsìkò yín mà náà àwọn eléyìí ń ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ó ti wá ń kọjá bí a ṣe ń wo Ọlọ́run ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ṣe ń wò tí Ìbàdàn la ṣe ń sọ tàbújá tún ti ṣẹlẹ̀ t'Anambra náà tún ti ṣẹlẹ̀ sí ìlú wo la tún mọ̀ tó tún fẹ́ ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ tètè bá stop kínní gbogbo ẹ̀yin tẹ́ ń bu ẹnu àtẹ́ lu Queen Naomi gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ó fi wọ́n dájọ́ ni ó fi wọ́n ṣoògùn owó ni ó fi wọ́n ṣoògùn kìkì ni ó fi wọ́n ṣe ṣóun náà ló tún lọ ṣe tàbújá ṣóun ló tún lọ ṣe t'Anambra ẹ jọ̀ọ́ ẹni tó lè fẹ́ mi ẹ wò a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ aburú tó tún ṣẹlẹ̀ ní Àbújá lórí ọ̀rọ̀ pé à ń pín oúnjẹ àpín oúnjẹ èmi náà ni mo sọ pé any information tí n bá ti ń rí a máa mú wá fún yín mi ò tún lè gbọ́ eléyìí kí n má lè mú wá fún yín mo ẹ̀ṣẹ̀ tó release kan lórí ti Queen Naomi ni o bí mo ṣe ń release ẹ̀tàn báyìí ni mo ń rí pé èmi ló ṣẹlẹ̀ ní Àbújá mi ìdẹ̀ lè fojú commonize ẹ̀ o mo ṣe tún ní kí wá mú wá fún yín ẹ̀yin lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí kí ẹ bá mi subscribe sí Ṣẹlẹ̀ Ilé Global TV oorun ayọ̀ la máa sùn ìpàdé wa bí oyin ire o.